làákàn ẹ̀yin lọ́lọ́run fún ẹ̀pẹ́ ló léde làákàn o ẹ̀yin lọ́lọ́run fún òkun ó ṣe gbé lọ síbì kan ọ̀sà ó ṣe gbé lọ síbì kan o ẹ̀pẹ́ ló léde làákàn ẹ̀yin lọ́lọ́run fún. ẹni bá jẹ́ ìrìn akólú ìgbà bíra fún bá jẹ́ fún àsìkòlù ọ̀dàn jíjí tí mo jí lónìí ó dilé Alh.Abdul Azeez Owoseni wọ́n bẹ̀sẹ̀ ní lọ́jọ́ òbí rẹ̀ happy birthday to you. mo ní ogbó pákápáká ló gbọ́ alábàárùn àgbólà ní tàgbọ̀nrín tèwọ́ orí larúgbó fi ń ṣoge Owoseni o mo ní kó gbó bí olúgbógbó tí ń gbó kó gbó bí olúgbógbó tí ń gbó kó fọwọ́ pawó Èdùmàrè jó báwọn fèrèkì jóbi ó ní kú ní kékeré lágbára Elédùmarè ọba ọmọ Owoseni ó ní fọwọ́ pé tàláyé tó wá torí wípé ìran alágbàfọ̀ kan kì í bínú omi ọmọ aráyé ò ní bínú ògo rẹ̀ lágbára Elédùmarè jẹ́ ń tara ṣàṣàrírí àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Owoseni o ṣé bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀gbẹ́ ọmọ alára ọmọ ògún mọ́dẹ́dẹ́ ẹ̀yin lọ́mọ olóbì kan ọ̀wọ́wọ́ ń tiriwọ́ ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ń tiriwọ́ èyí tó bá dára wọ̀ sápò ẹni èyí tí ò bá dára wọ̀ sínú ẹranko burúkú àríhun jíjẹjẹ mo lẹ́yìn lọ́mọ ẹni kúkúrú lọ́sàn-án àrùn gbọgbọrọ bó bá dòru ọmọ apẹja fẹjajẹ ni wọ́n porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ mo lẹ́yìn lọ́mọ arówó rẹ̀ rú márùwó rẹ̀ kọ́ torí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìyàn ọmọ mo lè jẹjẹ mo lè bùyàn ni wọ́n porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ mo lẹ́yìn lọ́mọ olóṣọmọdì gbàgbọ́n lọ́wọ́ òjò ọmọ Owoseni o ta ló sọ pé olómi lẹ́pẹ̀ ẹ bá ń bi wọ́n ta ló labata bútú bàbá omi kómi ta ló labata bútú bàbá odòkodò ẹ̀yin lọ́mọ apẹja fẹjajẹ ni wọ́n porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ ó ti ṣọdún eléyìí náà ò ní fẹ́ eléyìí ṣàṣemọ́ lágbára Elédùmarè Túndé Túmọ̀ṣì ló ní máa bá òun kí ọ ó ní máa bá òun kí ọ ó ní ìṣàdúrà fún ọ wípé ó ti ṣọdún eléyìí náà aṣọdúnmọ́dún ní ṣàwọ́ aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù ní ṣàwọ́ aṣoṣùmọ́ṣù ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ra òòṣà ọdọọdún là ń rọmọbì lórí àtẹ ọlọ́dọọdún lòun àárẹ̀ ọ nínú owó nínú ọlá àtà ikú tí ń ṣe baálẹ̀ ọrọ̀ happy birthday to you.